ó ṣe ọlọ́run sọ pé àwọn wọn ni àwọn tí wọ́n fulfill requirement yìí. Alákọ̀ọ́kọ́ la yastarikun, wọn kìí request fún rúkíá. Alákọ̀ọ́kọ́ ni tí ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam dárúkọ. La yastarikun, wọn kìí request fún rúkíá. Jàmá Mùsùlùmí, kí là ń pè ní rúkíá? Àwọn náà mọ̀, òun náà ni àwọn àyọkà kan nínú Al-Qur'an al-Karim tó ṣe pá Nábì recommend, tó ṣe pé tá bá ti kà sí nǹkan báyìí yóò ní impact lórí tá bá kà sí bí idhnillah pẹ̀lú àwọn Ọlọ́run. Rúkíá yìí wọ́n ti ń ṣe before kúnṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam kánàbí tó dé dáadáa, àwọn tí ń ṣe rúkíá. Hadithi Muslim, hadithi Diman, arákùnrin kan tó lọ bá Nábì tó ní ànábì òun gbọ́ táwọn ará ìlú Mẹ́kà ń sọ pé wèrè ń dààmú rẹ̀, ó sọ fún Nábì bẹ́ẹ̀ sọ̀pọ̀sẹ́mi fáwọn ará ìlú Mẹ́kà máa ń sọ pé majnun ànábì tọ́lọ́ sọ pé wa ma sahibukum bi majnun, ànábì ṣe wèrè. Ọkùnrin yẹn sọ pé bọ̀ òun tó máa ń ṣe rúkíá Diman, ó lóun máa ń ṣe rúkíá, ó ní Ọlọ́run dẹ̀ máa ń wá àwọn èèyàn sàn látọwọ́ tòun, àánú rẹ̀ lòun bá wá ṣe kóhun ṣe rúkíá fún ọlọ́bá Nábì Muhammad sallallahu alaihi wasallam. Ànábì bá ka khutbatul haja, innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. Bá Nábì ṣe ń ka tán báyìí, arákùnrin yẹn ni ẹ̀dàfẹ́ ṣe sùúrù náà, ó ní ẹ̀tún ka aid alayya kalimatika haula, ẹ̀dàfẹ́ tán wedding stay kàrí sí fún mi. Mo ti ń gbọ́rọ̀ àwọn alágbègbà, mo ti ń gbọ́ọ̀rọ̀ ìdán ìrọ̀rọ̀ tó dùn tó báyìí. Khutbatul haja ìlànà bí ká lọ́jọ́ náà, ó rá eléyìí nǹkan kò sí ò bí má dìgbà Islam. N ta fẹ́ yọ́ bẹ̀ ní pé rúkíá ti wà even before the Ànábì sallallahu alaihi wasallam tó dé. Wọ́n ti ń ṣe rúkíá tó ní bá àkùnrin yẹn sọ pé jẹ́ kó ń ṣe rúkíá fún. N ta tún fi mọ̀ pé rúkíá ti wà. Ìgbà tá Ànábì dé, Ànábì ní àrídù alayya ruqakum, kó ní kálukú wá máa ka rúkíá ìdílé, àwọn ìdílé mi ní pé tí àkekèé bá gán yẹ̀wó ti ní tí wọ́n wí sí. Ànábì ní máa wá ká fún mi kí máa examine ẹ̀, èyí tí ò bá ti lẹ́bọnú bá láìfí. Ó láwọn kẹ́límà mi tí wọ́n wí lọ́jọ́ mi tó ṣe pé wọ́n kàn dárúkọ àkekèé yẹn ni tọ́lọ́n dẹ̀ máa ń lò dáadáa tí ò sẹ́bọ̀ ń bẹ̀. Bọ̀ gbogbo rúkíá yìí náà Kùránì ló fi ní ipa jù, Kùránì ló fi lágbára jù. Tí bá rántí àwọn sàhábà Ànábì Muhammad alayhi tí wọ́n travel tẹ́ àkekèé gan bálẹ̀ ìgbèríko tí wọ́n sọ̀kalẹ̀ sí, tí wọ́n ní kí wọ́n bá wọn lálejò tí wọ́n fún wọn lálejò, àkekèé gan bálẹ̀ wọ́n bá lọ bá wọn sàhábà pé ìjà rí nǹkan tẹ́ máa ké sí, tí ọ̀kan náà sàhábà fi bọ́ síwájú fi ka Suratul Fatiha tí wọ́n fún àwa lónìí tá ní àwọn àjẹ́léwájú Fatiha tẹ́ ń fún mi lọ́fà, Fatiha tí ó tó wá náà ni òjò tó oníṣiṣẹ́. Fatiha ni sàhábà yẹn ká, ẹniyẹn bó ṣe ń ká lẹ́niyẹn dẹ̀ get Ọlọ́run dẹ̀ ní kó wà rìbí. So Ànábì wọ́n gbà tí wọ́n dé Madina, Ànábì sọ pé àtàló sọ fún pé Fatiha rúkíá ni sọlọ̀bọ̀, Ànábì àfáàmẹ́. So rúkíá ó ti jẹ́ rúkíá ni tí nǹkan bá ń ṣe yàn anything ní bá ti kẹ́ra Kùránì sí àbó ké sómi ni ó mú pẹ̀lú ìmán, torí pé ìmán ni ó fi ṣiṣẹ́. Kì í ṣe believe tàwa pé ẹjá gbé lọ sọ́dọ̀ àfáà lágbájá ẹlẹ́gbẹ́ débẹ̀ náà. ìmán ni ọ̀rọ̀ ìmán ni Ibn Qayyim alayhi rahmatullah ìgbà tí wọ́n describe rúkíá wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ ni, ọmọ kékeré tó fẹ́ lẹ òkò àtàgbàlagbà tó fẹ́ lẹ òkò, tí wọ́n bá lẹ̀ mọ́ ẹnìkan dídùn bí òkò náà ó ṣe dùn wọ́n yàtọ̀ síra wọn. Kí ló fà? ṣe bọ́lá pé àgbàlagbà strength ẹ̀ lè fi strength tàgbàlagbà wí tọmọ kékeré. Imam Ibn Qayyim kadhalika rúkíá, bí rúkíá ṣe jẹ́ náà ni ẹni tó bá náà ó dìpẹ́ndẹ́ náà bá ṣe rí, òun náà ló máa contribute sí bí tààfíìrù ẹ̀ impact ẹ̀ ló ṣe lágbára sí. Ṣé wá rí rúkíá yìí a máa ń ṣe fúnra wa ni àbí kẹ́nìkan fi pé ẹni di rúkíá kó ń ṣe fún yín? Bọ̀ kí yẹn request fún kò dáa tó. Iṣẹ́ ńlá sọ pé àwọn tí wọ́n ní àwọn tí 70,000 yìí, ìròyìn alákọ̀ọ́kọ́ tánà fi ìròyìn wọn la yastarikun, wọn kì í request fún rúkíá kẹ́dákẹ́ wá ṣe rúkíá fún mi, because he request fún ó máa mean pé ó ti attach kìíní kan mẹ́niyẹ ló gbọ́dọ̀ ṣe. Ọlọ́run dẹ̀ fẹ́ jẹ́ kí attach nǹkan kan mẹ́nìkan. Wa 'ala Allahi fatawakkalu in kuntum mu'minin, Olúwa nìkan ní kẹ́ depend lórí, ṣe fún rẹ̀ àbíkẹ́ ni ẹ fi ìpẹ́ àjẹ́ ń ṣe fún yín. Bí ẹ bá request fún bá láì fi o bọ̀kù dáa tó. Kadhalika qala al-ulama la yastarikun,
wọ́n kìí request fún rúkíá bí ká máa ń ṣàwọn náà káwà náà kí sórí fúnra ká kí sọ́wọ́ ọ̀kan náà afọ́ aláìgbẹ̀yìn wọ́n lẹ́nìkan lálà ìgbẹ́ni ẹ lálà ó lálà kí wọ́n ń fárí fún nígbò tó jí ó bá bárun lẹ́gbẹ̀ẹ́ ẹmọ̀ búṣà ordinary jari ẹwà sọ fẹ́ ní ẹgbọ́ wà ordinary òun náà òkè wà ordinary alákọ̀ọ́bẹ̀lẹ̀ àfà ilé ó má gbàgbù mí lọ ní ìyẹn lóhun lálà kí wọ́n fárí fún ó dẹ̀ tó jí ó bárun lẹ́gbẹ̀ẹ́ ẹwà ló wà ordinary afáwọn ẹwà ní ẹ ṣe mọ̀ àwùdátà ní ẹ ṣe sọ́wọ́ mẹ́ta bi rabbil falaq bi rabbin nas ẹ fi rágbárí sheikh wa yẹn sọ pé for years ó ti ṣe tí a ń sọ ti ṣẹlẹ̀ years ago nǹkan kò sẹ́ni náà dò ní àárọ̀ yìí tó bá ti sáré lọ bìkan tó lọ sí kí nìkan ó ti gbà ó sọdẹ gan nílẹ̀ ṣe bí tawakkul tí ò nínú Ọlọ́run la yastariqun wọ́n kìí request fún rúkíá káwà àtàchì ìbáwà náà ṣe lè ní ẹjá gbé lọ́dọ̀ àfáà kí nìkan àti believe fún òun nìkan ló lè ṣe tí ó fi ṣe wọ́n fi ṣe bí rúkíá ṣe ní ẹ̀ so káwà náà ṣe fúnra wa ká má máa request fún kò dáa tó àwà tó rí tí ò dáa tó wá fi ọra kóònù 70,000 ó ṣe gbó kéré tẹ́lẹ̀ náà la yastariqun anábì ni wọ́n kìí request fún rúkíá ilé ìjálá ọkọ̀